dúpẹ́ fún Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ àrí ìró àlá elétí gbáròyé bàbá tí ń ṣe bàbá fún gbogbo aláìní bàbá pátápátá ìbà fún yín bàbá ètò yín ètò gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lénìí èmi lọmọ yín olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ikọ́ mímu ìka ìmu ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì. Mo fẹ́ kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá fún àdúrótì àti ìfẹ́ àti àdúrà tẹ́ ń gbà fún wa ní pàápàá lórí ètò yìí àti lórí iléeṣẹ́ wa. Àlejò mi lórí ètò lénìí òdú ni wọ́n wọ̀n iṣẹ́ àìmọ̀fólókò ẹni tẹ́ ẹ ti fìwé pé dandan ọgbọ̀n báyìí ńlá ti wá sórí ètò yìí ni àmọ́ ṣe rí òkè òun ni òjò orí tọ̀hún wọ́n jẹ́ kó máa yé wa pé òun àwọn náà láti wá lọ́jọ́ tó ti pẹ́ o àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn ni wọ́n wá ẹ̀yin tẹ́ wà lé pàápàá àwọn gan-an ni wọ́n fẹ́ wá bá ọmọ yín ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n pàápàá ẹ̀ ń wò pé ta ni mò ń perí ẹ wò ṣẹ́ẹ̀rìn lẹ fẹ́ rìn ni ṣédè ni àṣà ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n lóríṣiríṣi mo ṣáà ní lérò pé ṣá wọn ò ní jẹ́ kínú mi kó bẹ́ lórí ètò lénìí ta ni mò ń sọ látẹ̀kàn ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ètò bí àlejò mi ṣe ń wọlé bọ̀ báyìí ẹ̀yin náà ẹ pé àwọn tí wọ́n sí nítòsí ká bẹ̀rẹ̀ ní kíákíá ẹ jẹ́ kàlejò mi máa wọlé bọ̀. Láti ìjọ yìí Ọlọ́run máa ṣàánú wa àwọn olólùfẹ́ yín wọn jẹ́ agbádùn wọn náà wọn ṣàfẹ́ rí yín lórí ètò àmọ́ mo ń jẹ́ kó yé wọn pé iṣẹ́ tó máa jẹ lọ́mọ ń bá káàkiri Ọlọ́run á ṣàánú wa. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín rí. Ẹ̀yin olólùfẹ́ mi lé ẹ ṣé gan ẹ kú ìfẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ọlá Ọlọ́run ọlá ẹ̀yin náà lèmi náà jẹ́ o ẹ ṣé gan ẹ má bínú pé mi ò wá látọjọ́ yìí àdẹ̀tí dé ń sin gbogbo fàájì ní rẹpẹtẹ èmi gan ti mọ̀ bẹ́ẹ̀ máa ń fẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n mọ̀ nípa yín ta ni àǹtí Funke Akindele gan. Funke Akindele ó jẹ́ òṣèré oní tíátà Yorùbá o èdè Gẹ̀ẹ́sì o òṣèré oní tíátà ni Funke Akindele. Funke Akindele wá láti ìlú Èkó Ìkòròdú Ìtààró kí tún ni. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn ní agboolé tiyín. torí ẹ̀yẹn nìkan ni mo mọ̀ kò dún ọ̀gá náà. kò dún ọ̀gá ìlú tí ò sáláàrú. bẹ́ẹ̀ ni ọ̀gá ni gbogbo wa. àwọn aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òun obìnrin rí. bẹ́ẹ̀ ni bí ogún bí ọgbọ̀n àyà wọn bẹ orí yín wúkọ́ yìí. bẹ́ẹ̀ ni ẹ sanwó. à ń sẹ́ẹ̀tì ẹ̀. báwo ni kékeré yín báwo ló ṣe lọ́gbọ́n àwọn iléèwé wo gan lẹ lọ. mo lọ sí nursery and primary ta lọ kọ́kọ́ lọ Grace Children's School Gbagada mo wá lọ sí secondary school Lagos State Model College Ìgbókúta ní Kòròdú mo ṣe wá tí wá lọ sógun poli tí mo ti ṣe mass com mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sí University of Lagos tí mo ṣe law. ó fẹ́ pín sí bíi méjì ìbéèrè méjì ní ìsìn a mọ̀ pé òṣèré tíátà ní èwo tó wà ní ti àwọn adájọ́ tẹ́ ẹ tún lọ kà níléèwé gíga. ẹ mọ̀ bàbá mi náà wọ́n fẹ́ kí n jẹ́ lọ́ọ̀yà nǹkan tó fẹ́ ni adájọ́ ṣàfẹ́ nǹkan táwọn fẹ́ kó ṣe nìyẹn ìgbà tí mo kọ́kọ́ ṣe mass com mo ní òkè tó bá dẹ̀ ti pass jamb wà lọ ṣe law ẹ̀ èmi kẹ̀dẹ̀rẹ̀ nǹkan bíi ká ṣáà máa ṣe eré orí ìtàgé ká máa dáyàn lára yá kí níyàn máa dùn nǹkan tó wù mí ṣe ni wọ́n ní tó bá ti ṣe law ẹ̀ tán tó bá fẹ́ lọ ṣe ò lè lọ ṣe ìdí tí mo ṣe lọ ṣe law ni bẹ́ẹ̀ ni. ìgbà wo wà ní eré orí ìtàgé ló bẹ̀rẹ̀ fún yín gangan. láti kékeré ni o láti church primary school secondary church polytechnic mo ti ń ṣe. ohun fa wo ló fà yín wọ̀ tí ẹ kàn wò pé mo dẹ̀ nífẹ̀ẹ́ kínní mo fẹ́ máa ṣe àbí ká ní
ní ọ̀dọ̀ yín ìyẹn nílé bóyá àwọn ẹbí bàbá ni àbí ẹbí ìyá àwọn ni wọ́n ń ṣe irú iṣẹ́ yìí tẹ́wọ́ pé àmúdẹ̀ ń wẹ́ ni gẹ́gẹ́ bí àwòkọ́ṣe jẹ́ kí n tọpa ẹ̀. ok ìfẹ́ tí mo ní sí ni nǹkan táwọn olóyìnbó máa ń pè ní passion tí mo ti ní sí láti ilẹ̀ torí ẹ̀bùn tọ́lọ́run fún yàn ni ọ̀dọ̀ bíbélì dẹ̀ ni má ṣe rí tálẹ́ǹtì ẹ̀ mọ́lẹ̀ tálẹ́ǹtì ti tèmi nìyẹn tó wù mí láti ṣe láti tún wá fi sọ́ di iṣẹ́ ìdí tí mo ṣe ń ṣe nìyẹn lóòótọ́ mọ́ mi máa ń sọ pé ní school àwọn náà try láti act ńgbà yẹn bọ̀ wọ́n ṣe báwa ṣe ń ṣe ń sìn. ṣé wàá ní abẹ́ ọ̀gá kankan ọ̀tọ̀ ni yìí tẹ́ ẹ kà níléèwé ẹ mọ̀ pé ìtàn kọ́ níléèwé ká mú ṣọ́ọ̀kì ká mú sójú kíní ká máa kọ́ ìyẹn yàtọ̀ sí pé kí ẹ tún lọ sí abẹ́ ọ̀gá kankan tí wọ́n tún kọ́ yín bí wọ́n ṣe ń ṣeré dáadáa ṣọ́ọ̀gá kankan wà. bẹ́ẹ̀ ni ọdún fakọkọs ibi ká ti ní àwọn ògògó Yínká Quadri Abẹ́láre Sọ̀ní Àlè ibẹ̀ ni mo. ibẹ̀ lẹ tún ti kọ́ ṣe eré wo wá ní ká ní pé ó gbé Funke Akindele jáde gan. ní Yorùbá o ní èdè tá à ń sọ èdè ilẹ̀ wa yìí ó pọ̀ ọjọ́ 13 ìyẹn ni movie ti tèmi lákọ̀ọ́kọ́ tí máa produce tẹ́pẹ́ mi máa gbé jáde tí máa kọ́ tí máa tún ṣe lead role bẹ́ẹ̀ ọjọ́ 13 èkùrọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà àgbéfò àmọ́ ètò wa really gbé mi jáde táwọn èèyàn fi ní Funke Akindele Jennifer ni tẹ́pẹ́ ó jẹ́ kí n cut across tẹ́pẹ́ from Yorùbá mo tún bọ́ sí èdè Gẹ̀ẹ́sì Jennifer. ó ti wá tó bí eré mélòó tẹ́ ẹ ti fi wàrà yín gbé jáde nísìn. ó pọ̀ ò fọwọ́ ara mi gbé jáde á máa wọ bí 16 17 bẹ́ẹ̀ ni. ní báyìí ṣe lè dárúkọ bíi 6. ok àkọ́kọ́ ọjọ́ 13 àgbéfò èkùrọ́ ẹ̀tanú ẹ̀gún apáàdì wàzó Jennifer ọmọ ghetto ayé ọlọ́mọ kan àwa ọkùnrin ó pọ̀. àti bẹ́ẹ̀ lọ Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. àǹtí Funke lórí ètò Gbajúmọ̀ abala oríṣiríṣi òun ló wà ńbẹ̀ eléyìí tá a fẹ́ wọ̀ yìí tẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni a gbé kalẹ̀ nítorí àti fún wọn láǹfààní láti béèrè àwọn ìbéèrè tó ń rú wọn lójú nípa yín ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa ń kà ni wọ́n máa ń gbọ́ àwọn nǹkan kan tá a wá wò pé tẹ́ bá wá sórí ètò yìí ẹ tàn mọ́lẹ̀ sí a lè yé gbogbo wọn abala yìí òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ńkọ́ ẹ já sojú abẹ ńkọ́. Orúkọ mi ni Ìbùkọ́lá Òdúnúbí Ọlámídé mo sọ̀rọ̀ láti Ìkòròdú Last Protect First Gate mo fẹ́ bi Funke Akindele ní ìbéèrè kan pé kí ló inspire láti produce Jennifer's Diary. ó dà Jennifer mo fíìmù yẹn ìgbà tá a kọ́kọ́ gbé jáde a rí pé àwọn olólùfẹ́ wa fẹ́ràn Jennifer gan wọn ò dẹ̀ fẹ́ kó lọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó di brand tẹ́ pé wọ́n ń wò léraléra bí àwọn lóòrèkóòrè bí àwọn root àwọn bíi Madea tí Tyler Perry ń ṣe ní òkè òkun so mo wá jókòó máa ní okay ẹ jẹ́ ká tún gbé The Return of Jennifer jáde wọ́n tún fẹ́ràn ẹ̀ okay ẹ jẹ́ ká kúkú máa ṣiṣẹ́ lọ lórí ẹ̀ mú dẹ̀ rí pé àwọn ọ̀dọ́ wọ́n fẹ́ràn Jennifer gan mo wá rí pé opportunity rẹ̀ láti máa bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń dùn wọ́n lọ́kàn àwọn mistakes tí wọ́n máa ń ṣe and bá ṣe lè correct wọn láti lè máa pass message across sí wọn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ nǹkan tó yẹ kán máa ṣe ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ń ta ń bẹ̀ yẹn ń sìn wọ́n believe pé a máa ní nǹkan tí mo ní láti fi wá nǹkan tí mo fẹ́ ọpọlọ ẹ̀ ń kọ́ iṣẹ́ ọwọ́ ń kọ́ gbogbo yẹn la rí nínú Jennifer's Diary then àwọn tí wọn ò fẹ́ jókòó sáyè tọ́lọ́run fi wọ́n sí wàá rí Chinyere wàá fẹ́ gbé báàgì tó gbé wàá rí Ṣadé wàá fẹ́ wọ́rú bàtà tó fẹ́ ó mọ bí tó ti rìn ni àdètú fẹ́ fi yé wọn pé ó nígbà tí ó ní there's time for everything so ká tẹra mọ́ṣẹ́ ìdí tá a ṣe gbé Jennifer's Diary ni pé kẹ́ máa wo lórí tẹlifíṣàn lọ́sẹ̀ọ̀sẹ̀ kẹ́dẹ̀ máa kọ́gbọ́n kẹ́dẹ̀ máa rẹ́rìn ẹ rí pé wàhálà Èkó ìpọ̀ wàhálà Nàìjíríà pọ̀ Jennifer sọ pé what's Jennifer Diary so that they say life is too short but when you watch Jennifer Diary make it long. ẹni tó bá sọ òyìnbó ńlẹ̀ àná òun la túmọ̀ ó yá ẹ túmọ̀. nǹkan tí ń sọ ni pé ṣe mọ̀ pé lédè ayé tó rẹ̀ mo fẹ́ títí mọ̀. ṣe mọ̀ pé ilé ayé yìí a lè gbé pẹ́ insult okuru insult àmọ́ bàbá ẹ wo Jennifer Diary bá ṣe ń rẹ́rìn ẹ̀mí ọmọ ogun a ní ronú ṣé traffic ni ṣé kò sẹ́ńgẹ́ ni kò sówó ni bàbá ẹ rárá ṣe ìwọ̀n bá ń jẹ tó lè ṣe ọ̀tàn àpáìsì máa ní ìbò ó wọ̀ Jennifer Diary. Let I pass my neighbor. Yeah. Yeah. Jẹ́ padà sójú abẹ́.
Orúkọ mi ni ìyáàfin Ẹ̀bùn Olúwa Adébáyọ̀. Mo fẹ́ kí Funke Akindele, a máa ń gbádùn ẹ̀ gan. K'Ọlọ́run jẹ́ kí iṣẹ́ ẹ̀ kó túbọ̀ máa lọ síwájú, kò ní dààmú, kò ní rí wàhálà. Ìkòròdú la ti ń sọ̀rọ̀. Ẹ ṣé gan, ẹ̀yin tèmi kò dùn, ẹ ṣé o, àmín. Orúkọ mi ni Aisha láti Ìkòròdú. Ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ni Funke Akindele. Mo like tó ṣe máa act, mo like charisma wọn, I like everything about her and all her movies. Gbogbo movies wọn ni mo like, especially Jennifer. My question for Funke Akindele ni kílé tí wọ́n ṣe kí act more of Yorùbá movies mọ́ tó yẹ pé English movies ló ń ṣe. Ṣé wọ́n like láti máa ṣe Yorùbá movies mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́. Mo sì fẹ́ Yorùbá ni èdè ìlú mi nìyẹn and ibi tí Ọlọ́run ti gbógo mi hàn nìyẹn mi ì lè gbàgbé Yorùbá láyé a kò lọ ṣiṣẹ́ díẹ̀ ni ẹ má gbàgbé piracy ó ń pa wá gan Yorùbá movies lèmi máa ń ṣe máa ń produce àmọ́ tá a bá fi 10 million ṣe movie tí wọ́n ta ordinary 20,000 copies kí ni mo fẹ́ bá marketer sọ ìdí tá a ṣe dáwọ́dó tá a produce ká tiẹ̀ wo bọ́jà ṣe fẹ́ rí náà then a ṣe ń feature nínú àwọn díẹ̀ but nísìn full force àti padà a máa rí films wa wò dáadáa. Ẹ jẹ́ àtúntò padà sójú àgbẹ̀. Orúkọ mi ni Ganiat, mo ń sọ̀rọ̀ láti Odongiyan. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Funke Akindele táyé gbogbo wa mọ̀ sí Jennifer. Mo nífẹ̀ẹ́ sí Funke Akindele gidi gan tí mo ṣe bá ń rí ní orí ohùnmáwòrán tá ń pè ní tẹlifíṣàn gbogbo nǹkan tó máa ń ṣe mo really nífẹ̀ẹ́ sí gan kó túbọ̀ tẹ̀síwájú kó dẹ̀ má fi ìgbéraga kún ọ̀rọ̀ ẹ̀. Ṣé gan ẹ ṣé. Àǹtí Funke, èmi mọ̀ yìí pé ẹ dá iléèwé sílẹ̀. Kí ni nǹkan tí ó fa ti iléèwé tẹ́ ẹ dá sílẹ̀? Ìyẹn ìkíní. Ìkejì, àwọn ẹ̀kọ́ rẹ̀ wo ni wọ́n ń kọ́ ń bẹ̀? Ìkẹta, àwọn wo nínú àwọn tá a mọ̀ tí wọ́n ti ń ṣe eré nìsín ni wọ́n ti ta ara iléèwé yín ni wọ́n ti dìde? Ó dà Simon School of Drama lórúkọ drama school wa. Ìdí tí mo ṣe dálẹ̀ ni pé mo rántí gbogbo challenges tèmi face ìgbéníjà tèmi face gbà tí mo bẹ̀rẹ̀ cinema art tẹ pé bá ti lọ sí audition ilé pé yá ká ó ti àwọn ilé gúdo bọ̀ wọ́n fún mi ní opportunity pé ó yàwó náà ṣe títí tọ́lọ́run ṣáà fi gbàdúrà mi mo á rò pé báwo mo ṣe lè jẹ́ kó rọrùn fáwọn ọ̀dọ́ tó wà ń tàn sí tó nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé tó fẹ́ máa ṣe báwa náà ṣe ń ṣe ìdí tí mo ṣe bẹ̀rẹ̀ sí one school of drama nìyẹn lọ́dọ̀ títí wa oṣù mẹ́fà la fi ń ṣe training wa àdéhùn oríṣiríṣi courses àní dance contemporary ti ìlú òyìnbó àti ní ti ìbílẹ̀ wa náà tó ń kọ́ wọn àní music àmà kọrin bó ṣe ń kọrin àní etiquette and manners gbọ́dọ̀ mọ̀ wá wù gbọ́dọ̀ mọ̀ bó ṣe ń jókòó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àdètò ń kọ́ wọn ní acting náà oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn and ìdí tá a ṣe títí tèmi fi yàtọ̀ ni pé mo máa wà very particular about discipline and manners mi kì í like kí fẹ́ràn kí àwọn ọ̀dọ́ máa ní respect kó máa wà disciplined ẹlòmíì máa ń believe pé eré tíátà yẹn tí bá ti lówó máa kọ̀ wọlé dé máa produce film mi máa ṣe bó ṣe wù mí máa sọ fáwọn èèyàn pé nínú Yorùbá movie industry respect kéèyàn ń bọ̀wọ̀ fágbà ó ṣe kókó ẹni tó bá yẹ kó pè láǹtì ẹni tó bá yẹ kó pè ń bọ̀dà pé báwọn ṣe ń ṣe káwa tó débẹ̀ ni wọ́n dẹ̀ ṣe máa ṣe lọ ní Yorùbá a ní respect ní ìrẹ́dẹ̀ àti dárúkọ tribe mi but ní Yorùbá àwa ní respect ìdí tèmi náà tún fún wọn training sí nìyẹn and má fi hàn pé mo délé ni mo fẹ́ blow mo fẹ́ di star ó máa rá kó tó lè rìn ni bẹ́ẹ̀ ni and you have to climb the stairs so ìdí tá a ṣe máa ń kọ́ wọn especially ni then nísìnyí àṣẹ láwọn up and coming wọn tí di big stars bẹ́ẹ̀ yẹn but nínú Jennifer's Diary wọ́n pọ̀ nbẹ̀ nínú Wàzó wọ́n pọ̀ nbẹ̀ nínú movies kiri wọ́n dẹ̀ ti graduate àárín wọn nínú àwọn films kákàkiri lọ́dún fa lọ́dún àwọn Múyìwá mo rí 1 or 2 of them bẹ́ẹ̀ but wọ́n ti di big stars bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Funke ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n yálà nípa ara wọn àbí nípa iṣẹ́ wọn ni àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ báyìí ṣe rí nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí wọ́n jẹ́ kó yé mi ní ìsẹ́mọ̀ wọ́n sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ wọn wípé báyìí nǹkan àwọn ti dé mo dẹ̀ mọ̀ pé tá a bá tún pè yín kí á pàdé máa dá wa lọ́hùn lágbára Ọlọ́run àti ní pàápàá ẹ tún lè bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wa ìyẹn ní orí Facebook lórí Instagram àti lórí Twitter ṣẹ́rétò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀gbọ́n kan ẹ tún wá lè rí wò lórí GbajumoTV ìyẹn lórí YouTube
bóyá ẹ bá wa bẹ̀rẹ̀ ni bóyá ẹ wò pé ó ní nǹkan tá à ń ti Fúnkẹ́ sọ lẹ́ẹ̀kan tí mi ò gbọ́ dáadáa ẹ̀yẹn ṣáà lọ tẹ̀ Gbajúmọ̀ TV ìyẹn lórí YouTube kedere báyìí lè máa bẹ̀rẹ̀ sí rí gbogbo ẹ̀ wò Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. When am I gonna be what I wanna be? When am I gonna see what I wanna see? Time is ticking and I can't wait no more. Time is ticking and I can't wait no more. Okay, ìgbà wo la ó tó jayé ọba. Orúkọ mi ni Ọláolú Olúgbémiró Akígbógun tí ẹ mọ̀ sí GT the Guitar Man. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ orí ètò Gbajúmọ̀ lẹ ti máa rí àwọn eléré ìtàgé àwọn tí ń panilẹ́rìn àtàwọn olórin gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ bi wá ẹ lè máa béèrè lórí orí ètò Gbajúmọ̀ a ó sì máa dá yín lóhùn ètò Gbajúmọ̀ pẹ̀lú Dóyin Kúkọ̀ yìí tẹ́ ẹ bá míìsì rẹ̀ ẹ̀yin lẹ mọ̀. Àǹtí Fúnkẹ́ olóyìnbó lèmi mọ̀ yín sí bó tilẹ̀ jẹ́ pé ẹ máa ń ṣeré ìbílẹ̀ ìyẹn ló wá ń bà mí lẹ́rù ní abala tá a fẹ́ lọ báyìí nísìn pé báwo la ṣe fẹ́ ṣe àbí mi ìdẹ wa àbí. aṣáájú ẹ ni aṣáájú ẹ ṣe ẹ gbìyànjú àtàmọ́nẹ́gì. abala tá a fẹ́ lọ yẹ ó ti yé eyín àbí òye yín. ló tiẹ̀ ti ń bà mí mo máa ń wọlé táwọn ẹgbẹ́ mi tó máa wá tó máa kìdè wá ṣe bẹ́ẹ̀ ọpọlọ èmi náà fọlọpọpọlọ gbé. ó bá ti tán ẹ jẹ́ tiẹ̀ béèrè ìbéèrè tí máa ń bi gbogbo wọn Àǹtí Fúnkẹ́ ṣe láyà. mo láyà o mo ní o ẹni mo láyà mo àṣẹ́ẹ̀lì lórí mountain nínú múfì kan so mo láyà nínú fíìmù mo sọ̀kalẹ̀ mountain second highest in West Africa bẹ́ẹ̀ ni àṣẹ́ẹ̀lì ẹ̀ so mo láyà. ẹ láyà gidi. mo tún ṣe kí ni tó mo ń jump nínú aeroplane. ṣé lóòótọ́. tó mo ń fò bọ́ọ̀lù mo ṣe. wọ́n láti lanu náà bẹ́ẹ̀. mo láyà yá ó ti ẹ̀ dá abala ṣé o láyà òun ló kàn báyìí ní ìsìn ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yìí ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà ń bẹ́ẹ̀ ẹ láǹfààní àti mú mẹ́ta tẹ bá mú yìí ẹ ṣáà kó fẹ́mi kí n kà á fún yín kẹ̀dẹ̀ dáwọn olólùfẹ́ yín lóhùn lé. ó láyà kò yà mú correct mi. ẹ̀yin ṣáà rò dáadáa wọ́n mú nǹkan tó le o ẹ bá ti rò dáadáa ètò ò lè mú ṣe tó lé eléyìí ò lè eléyìí kò lè. ó kẹyọ kan. lẹ́dàá mi ṣàánú mi o. Àǹtí Fúnkẹ́ Àǹtí Dóyin. ìbéèrè kẹrin tó jẹ́ àkọ́kọ́ tí máa bí tí ẹ gbọ́dọ̀ má mi lè ẹ gbọ́dọ̀ má mọ̀ irú iṣu wo ni àwọn Ìjẹ̀bú fi ń ṣe ìkọ́kọrẹ́. iṣu ewùrà náà ni. ẹ wá ní mọ̀ tí mo pẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. tẹ́yìn ní ìbéèrè méjì láti dáhùn. asa àti páìsì èèyàn kan. ó yá ìbéèrè kẹta tó jẹ́ ìkejì. dèrè ojú yẹn ti séǹgì. ẹ̀kọ́ àsìkò ó sàn ju iyán èwú lọ kí ni iyán èwú tí wọ́n bá ní iyán èwú kí ni. iyán èwú bí pé iyán tó special iyán èwú nǹkan tó ẹ̀kọ́ àsìkò iyán èwú ẹ̀kọ́ àsìkò nǹkan tó need lásìkò tó rí gbà ó better than millions later lọ. bíi I don't know. inú mi dẹ̀ dùn inú mi dùn ẹ dẹ̀ gbìyànjú. Àǹtí Fúnkẹ́ ìbéèrè kejì yẹn inú mi dùn láti sọ fún yín pé ẹ ṣí ẹ̀yin náà mọ̀ pé ẹ ṣí. ó yẹ sọ fún mi kí n iyán èwú òun ni iyán àtàná iyán ọjọ́ kejì òun ni wọ́n ń pè ní iyán èwú ẹ̀kọ́ tí wọ́n ṣe ní ìsìn ó sàn ju torí yẹn dùn ju ẹ̀kọ́ lọ mo ti mọ̀ yẹn sìn. ìbéèrè ìkẹfà tó jẹ́ ìkẹta wíwà là ń wa iṣu ẹ máa gbọ́ wíwà là ń wa iṣu kíká là ń ká ọsàn báwo la ṣe ń ṣe ìrèké. èmi ò mọ̀. Àǹtí Fúnkẹ́ ẹ mọ̀. sọmọ ń sa ni ìyẹn mọ̀. sọmọ ń ṣe kí ni. sọmọ ń sa ọmọ ń ṣa àbí kí ni. tí wọ́n bá lo sa kí ni wọ́n máa lo. ge tí wọ́n bá lo ge kí ni wọ́n máa ń lò. wọ́n máa rẹ. tí wọ́n bá lo rẹ. ka.
àǹtí Fúnkẹ́ ṣe àwòwọ́ mi. bẹ́ẹ̀. bá ṣe èmi mo tì í síwájú tó pọ̀ jù àjọpín owó yẹn ni. àjọpín náà ni ọ̀rẹ́ ni wọ́n àjọṣe náà ni. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àǹtí Fúnkẹ́ ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ ní pé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè àṣà àti ìṣe Yorùbá ẹ jẹ́ ká túbọ̀ máa gbé lárugẹ. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá wá sórí ètò yìí kì í ṣe pé kẹ́ ẹ má ṣe ìṣe Jennifer. wọ́n láìkí ẹ̀ náà ni. màá wá fún yín ní ìṣẹ́jú kan ẹ jẹ́ mọ̀ pé Jennifer ló jókòó sí mi lọ́ọ̀kan ó yá. báwo ló ti ń ṣe báwo ni Jennifer ṣe máa ń ṣe. mo ẹgbẹ́ bí. àsìnìsítà ìkùnú ẹ̀mí it's actually impromptu nǹkan tí yóò preparing ni nǹkan tẹ́ ẹ ní mo ń ṣe yìí àmọ́ ìmọ̀lẹ́ ègì ẹ̀ actually bí ṣe ń bọ̀ bí wọ́n ṣe pè mí pé ọmọ ń swagger lórí bí o káwọ́ native mo ní báyìí láti ṣe native báyìí o n bá pe tailor dákùnrin bọ́n ṣe sáyẹ́nsì sókè kọ́ mú sàlẹ̀ kó flẹ́ẹ̀dì yẹn flẹ́ẹ̀dì pé kó fẹ̀ sáàsì torí mo ń pé doyin mo ń múra ìfẹ́ kí ọ̀kan wá sá mi mẹ́rẹ̀ wọ́n á ní kí n wọ gúúsì gan ṣé kọ́ mọ̀ ṣe bí kí mo tàn ṣé ká tó wá fi sáyẹ́nsì sọ́wọ́ gan àti yẹrí etí gan àmọ́ ìrìn gèlè wè mo ní lọ́lọ́ títí ìrìn yẹn so thank you very much. Thank you very much. ẹ ṣé mo dúpẹ́. Bless you. ẹ̀yin tèmi mọ̀ o àǹtí Fúnkẹ́ Akíndélé tèmi mọ̀ ẹ máa ń gbádùn òjò. ṣé ìta máa ń ṣe lórí eré orí ìtàgé ìyẹn nìkan náà ni ṣé lóòótọ́ tó máa ti pé á sàn àmọ́ ò ṣe. nísìnyí èmi àti yín afẹ́fẹsẹ̀ rajò díẹ̀ tí ẹ fẹ́ kẹ́ ẹ kọ́ mi láwọn jó àwọn tí mo rí tẹ máa ń jó lọ́tún lọ́sì. ó dáa àti doyin àmúlẹ̀jì. ẹ ṣe ẹ jẹ́ bá ń gbóhùn sókè lọ́hùn èmi àti àǹtí Fúnkẹ́ afẹ́fẹsẹ̀ rajò. àǹtí Fúnkẹ́ kẹ́ tó máa lọ ìbéèrè wà nínú nǹkan tá a ṣe tán nìsí bẹ́ẹ̀ ni ijó tá a jó tán ní talent tó kọ tó kọ orin. King Sunny Adé hello àǹtí Doyin mo ṣe wọn King Sunny Adé dádì wa. ẹ ṣe kí ni wọ́n wá pe àkọlé. akọwà tán báyìí torí ìmọ̀ àkọlé rẹ̀ ìmọ̀. nínú ijó tá a jó tán wọ́n sọ. The merciful God. ṣé ìfẹ́ tí mo ní sí yín ló wá pọ̀ àǹtí Fúnkẹ́ òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ṣe rí òǹfà ọ̀nà fún yín kò gbà wá láàyè láti ọ̀dọ̀ olóòtú àgbà Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ níbí wọ́n ní ká fún yín lẹ́bùn yìí. ẹ ṣé gan-an mo dúpẹ́ o ọwọ́ yín á máa ròkè o Ọlọ́run á máa gbàdúrà yín o ẹ ní ṣe kẹ́ stop ẹ máa ṣe títí láì ní season oríṣiríṣi la máa rí Ọlọ́run á gbógo fún yín ẹ̀yin náà tẹ̀lé ń present Ọlọ́run á bá máa múnú yín dùn àwa náà Ọlọ́run á máa múnú àwa náà dùn àwa máa wá bá yín àbí bá ló máa sọ. ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwa náà dẹ̀ lẹ́ẹ̀ máa bá. we gonna come we gonna meet you yeah peace out.
ní báyìí ní ìsìn mi náà fẹ́ fi àdúgbò ní báyìí mi gan fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Uniwax abẹ́rẹ́ àǹkárá tí mo wọ̀ yàn àwọn ni wọ́n ṣe mí lẹ́ṣọ̀ọ́ adúpẹ́ fún àdúrótì adúpẹ́ fún gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè iléeṣẹ́ yín kò ní í jóná iléeṣẹ́ Uniwax láti ìlú Côte d'Ivoire ẹ̀yin ni à ń fọpẹ́ fún ẹ má dáwọ́ dúró ẹ ṣáàbí báyé ń gbé yín sáyé bẹ́ẹ̀ ṣe ń ṣe mí lẹ́ṣọ̀ọ́ làwa náà ń gbé yín sáyé àjọṣepọ̀ àwa méjèèjì kò ní bàjẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà báǹtí Fúnkẹ́ náà ṣe ti sọ àwọn ògo wẹ́rẹ́ ẹ má jẹ́ àgbàgbé ilé ẹ ń bá gbàgbé ilé bí ẹni tó so àpò ìyà bí ẹni tó so ó kọ́ ni lágbára Ọlọ́run Elédùmarè gbogbo nǹkan tá à ń fẹ́ ní dáadáa òun lọ́lọ́run á ṣe fún wa èmi ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀.